أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، والصلاة والسلام على رسول الله المصطفى. أما بعد، لن أدوفون ولون أترى عليكم fún ẹni tọ́lọ́run fi nífẹ̀ẹ́ sí jù tí ń ṣe ànábì wa Muhammad. Kíkẹ́ wọn kó má mọ̀lẹ́rì àná Muhammad nìkan, kó gùn kó gbáyé kó dórí àwọn sàhábà àná Muhammad. Kíkẹ́ náà kó gbáyé kó dórí àwọn ìyàwó ànábì, àwọn ọmọ ànábì. Kí Ọlọ́run dákun bá wa kẹ́ gbogbo wọn. La ilaha illallah wala Muhammad rasulullah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òfin tó dáa ó fi kọ́ wa. Ó ṣàlàyé fún wa nípa ká máa pàtàkì òbí, ipe àwọn òbí wa méjèèjì wọ́n tóbi lọ́dọ̀ wa, torí pé Ọlọ́run gẹ́gẹ́ fúnra ẹ̀ ó sọ̀rọ̀ ní Al-Qur'an, ó fi àpọ́nlé òbí ó lọ mọ́ àpọ́nlé, ó sún mọ́ àpọ́nlé ara rẹ̀. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ọlọ́run lóhun ti parí ẹ̀ lórí gbogbo ohun tí ń jẹ́ ìran ọmọ ẹ̀dá, láti rí pé Ọlọ́run lọ́ba tá máa ṣe kíni, ọba tá máa sìn. Ká sì má sìn kankan tí yàtọ̀ sí Ọlọ́run ọba. Ká gbà pé Ọlọ́run ọba kan ṣoṣo ni, ọba tí ò lórogún, tí ò lọ́ba kan, tí ò bímọ tẹ́nìkan ò bí, ọba lágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo fún ẹrú lásìkò tó wù àtìgbà tó wù, tí ò sí nǹkan tẹ́nìkan tó ń ṣe. Ó ní lẹ́yìn ìgbà tá bá ti gbà yóò tán, ká wá rí wípé àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn, ká tọ́jú òbí wa ẹ máa ń bẹ láyé, tí wọn bá sí láyé má ká rántí wọn nínú àdúrà, ká sì máa wà dáadáa, ká máa rìnrìn rere, torí àlùbáríkà tí ń bẹ lára òbí. Ká Ànábì wa Muhammad fi ń sọ fún wa wípé àlìjẹ́nnà ọmọ ń bẹ ń gìgísẹ̀ ìyá rẹ̀. Ọlọ́run kọ́ wọlá àwọn òbí tí Ọlọ́run bàbàrà. Ẹnìkan wà ní bàbàrà òbí, Ọlọ́run mọ́ bàbàrà òun náà, débi pé tí wọn bá sí láyé mọ́, Ànábì wa Muhammad sallam onítọ̀kù bá ti kú, wọ́n pa fáìlì ẹ̀ dé, kò ní ṣiṣẹ́ mọ́, kò ní kírun mọ́, kò ní gbàwẹ̀ mọ́, kò ní sìn kankan mọ́. Àfi nǹkan mẹ́ta, òun náà ni àkọ́kọ́, òun náà ni sadaqatun jariyah wa ilmun yuntafa'u bihi wa waladun salihun yad'u lahu. Òun náà lọ́mọ rẹ̀ tó fi ilẹ̀, ọmọ àgbẹ̀yìn tẹ́yìn sí tí ó máa ṣàdúrà fún. Ó máa ṣàdúrà lẹ́nu, ó tún máa ṣàdúrà ní ìrìn. Àwọn ọ̀nà tó bá rìn ṣe tẹ́dá bá ń ṣe yóò máa jẹ́ ìkẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń kọ́ àwọn ìyá Al-Qur'an. Báwọn ọmọ bá ti ń jáde tí wọ́n ń yè, Ọlọ́run ó máa fún àwọn òbí yẹn náà, ó máa ní ládàá ń bẹ̀ tó ráwọn wọn tọ́ ọmọ wọn, àwọn ni wọ́n tọ́ dáadáa. Ọlọ́run kọ́ wọlá bí Ọlọ́run sì bàbàrà òbí, Ọlọ́run sì bàbàrà òbí tí ẹ̀dá tó bá fẹ́ sọ̀kalẹ̀ sí ibùtí ayọ̀, gbogbo ntọ́lọ́run bá ti bàbàrà kéèyàn bàbàrà rẹ̀ ni, gbogbo ntọ́lọ́run bá ti pọ́nlé kéèyàn pọ́n nǹkan lé ni, gbogbo ntọ́lọ́run bá ti sọ pé kéèyàn má fọwọ́ yẹpẹrẹ mú kéèyàn má fọwọ́ yẹpẹrẹ mú ni, torí pé ẹni tó bá fọwọ́ yẹpẹrẹ mú ntọ́lọ́run bá pọ́nlé, ẹni wọn ò bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run sọ fún wa wípé wa man yu'azzim sha'a'irallah fa innaha min taqwal qulub. Gbogbo ẹni tó bá ti ń pọ́n àwọn àmì Ọlọ́run lé ń bẹ nínú bẹ̀rù Ọlọ́run ni. Ọlọ́run kọ́ wọlá tóbi bẹ́ẹ̀, kọ́ wọlá àánú bẹ́ẹ̀. Ó ṣe wá lọ́mọ rí fáwọn òbí wa, ó má ṣe wá lọ́mọ bú fáwọn òbí wa. Wọ́n ń bẹ láyé ni ká wúlò fún wọn, wọn ò sí láyé mọ́ ni kọ́lọ̀ ń ṣe wá lọ́mọ tí ó máa rántí wọn nínú àdúrà. So a dúpẹ́ látara bẹ́ẹ̀, àwọn òbí wa wọ́n kọ́ wa ní tọ́pọ̀, látara pé tí wọ́n kọ́ wa látara ọ̀dọ̀ Ànábì wa Muhammad náà ni wípé ẹ̀dá máa dúpẹ́, òun náà ni ó fà á. Àwa náà dúpẹ́ fáwọn òbí wa, a fi ìrìn ẹsẹ̀ a fi dúpẹ́, a fi ẹ̀kọ́ a fi dúpẹ́. Látara bẹ́ẹ̀, àwa kí bàbá wa lọ́la wa bàlú lọ́ọ̀lẹ̀ mẹ́ta bá ṣe tó lọ́sọ̀rọ̀ شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run má jẹ́ kan wọlá wọn lọ́wọ́lọ́wọ́, má jẹ́ kan wọlá wọn lọ́wọ́lọ́wọ́. Ilé òun lánàá ilé ìmọ́lẹ̀ ni, àrà tọ́lọ́run fi ilé òun dá lánàá ó dùn mọ́ wa, àrà tó fi ń dá lọ́wọ́ lónìí náà ń dùn mọ́ wa, tí ó bá máa dọ̀lá náà àrà òun náà ni kó máa dá fún wọn bẹ́ẹ̀. La hawla wala quwwata illa billah. Gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá ọlọ́lá ọba ló lọ ní gbogbo àwọn àfà ìyá sí wípé ní a ti mọ̀ wípé ní Ìlọrin a ní leadership mẹ́ta ló wà ní Ìlọrin. Àkọ́kọ́ òun náà ni leadership bàbá wa Shehu Alimi, tí méjì wá ń bẹ London wọn, òun náà ni leadership àwọn àfà àti àwọn àfà tó já sí pé ní spiritual leadership. Ẹlẹ́ẹ̀kejì
òun ni scientific leadership tó yẹ kí méjèèjì wọn ń bẹ lábẹ́ kìyàdà bàbá ọlọ́lá ọba lù lọ nínú ọlọ́mọ sábà dúró tì wọ́n mọ́sàbà dúró tì wọ́n gbogbo àwọn àfáà àwọn ìmáàmù tó ń bẹ lábẹ́ àbọ̀bà lọ́rí àwọn ajánásí ni àbá arábà náà ni gbogbo wọn àti mọ́mọ́ àgbà ní gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ àti mọ́mọ́ Gàmbàrí àti mọ́mọ́ Mọ̀lẹ́ gbogbo àwọn yìí là ń pè ní alkiyada ruhiyya àwọn ni alkiyada ruhiyya wọn òun àwọn ni leadership tiwọn òun ló já sí pé ní gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe nǹkan mìíràn wọ́n fọlá àwọn bẹ̀rẹ̀ ọ̀hún wọ́n fọlá àwọn tọrọ àwọn tó kùn làwọn àfáà tí wọ́n ń ṣe wáàsí gẹ́gẹ́ bí mufti ìlú ìbándómọ̀ ìlú àwọn bàbá wa pẹ́ńbọ̀rọ̀ ní ìlú àwọn yìí òun gbogbo wọn bẹ lábẹ́ àbá bá límì ní ọlọ́mọdé ọba ìjẹ́ la ilaha illallah wala muhammadur rasulullah hawla wala quwwata illa billah. Ìwọ tó ń pariwo ó sọ fẹ́ gbàǹkà mí ni àbọ̀ gbàǹkà mí wá bí ni àlejò gbọ́rọ̀ ọlọ́run fi ní àbá òjúbá ìlọ bàbá wa ìmáàmù àgbà
ni àwọn ọmọ yín our grand mufti mufti Diyar fi biladi Ìlọrí ọmọ ìjà wàrà. Bàbá wa Mọ́mú Àgbàjì. Káṣẹ́kẹ́ ìmáàmù Àgbàjì. Bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà. Káṣẹ́kẹ́ bàbá ọlọ́pọ̀ ẹ̀wà. Bàbá wa oníkan. Káṣẹ́kẹ́ oníkan. Bàbá wa ilé sọlá bẹ̀rù. Káṣẹ́kẹ́ bàbá sọlá bẹ̀rù. Bàbá wa Alifulani ẹ̀mí ìlúmọ̀lẹ́jà. Bàbá wa Lóńmátà. Ìmáàmù wa nílé wa Ìmáàmù Kùbá. Wọ́n á kú ìmáàmù ilé wa. Bàbá wa ni wọ́n ti kó túbà lórí. Bàbá wa Ìdásúkí. Wọ́n wá jókòó. Bàbá wa Àgbájìdòmọ̀ mẹ́ta. Káṣẹ́kẹ́ bàbá wa Àgbájìdòmọ̀. Ọ̀rẹ́ wa olólùfẹ́ bàbá ọba lórí Aláàjì Tìdíbòdò. Káṣẹ́kẹ́ olóko ọba Tìdíbòdò. Káṣẹ́kẹ́ olóko ọba Tìdíbòdò. Àmọ̀ṣẹ́kẹ́ olóko ọba Tìdíbòdò. Wọ́n lọ kó olóko ọba Tìdíbòdò. Jara gaba. Àǹgàṣẹ́kẹ́ mai sunan sarki Tìdíbòdò. Kilo wa dé báyìí. Kíbo lẹ́ ń lọ. Bàbá wa Akóredé tiwa tọ́ba lórí. Wọ́n lọ kó Akóredé tọ́ba lórí. Kí wàá lọ dé di wàhálà bá ẹjẹ́ gbọ́rọ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo wa ọ̀hún ní àbájú báyìí lọ. Àmì. Bàbá wa Ìbánilọ́mà. Gáṣẹ́ tó fọ́. Láti wá dúpẹ́ oore ńláńlá tẹ́ ẹ ṣe fún wa, tẹ́ ẹ fún wa ní ìmáàmù tuntun. Nínú ìmọ̀nà tí Ọlọ́run máa ṣe fún yín, nínú oore tí Ọlọ́run máa ṣe fún yín, nínú ìtọ́lọ́nà tí Ọlọ́run máa ṣe fún yín, ìtọ́lọ̀ ọ̀ràn yín sílẹ̀ jíṣẹ́ sí. Hákàní. Tí àwọn tó bá lójú inú ni wọ́n sì mọ̀ pé àkíkà Ọlọ́run lọ́rọ̀ yìí. Ọwọ́ àmì náà kọ́ àlájì. Gbogbo àwọn tẹ́tòkó ìgbà balálálá tẹ́tòkó àwọn dáàdùdáàdù wa ìtàwọn ráyè wọlé. Bàbá Àgbájìdòmọ̀ mẹ́ta. Wọ́n lè kó bàbá Àgbájìdòmọ̀. Bàbá Àjẹ́ Ògbóndè. Wọ́n lè kó Àjẹ́ Ògbóndè. Bàbá wa lọ́wọ́ mẹ́ta péjọ. Wọ́n lè kó Mágàjí Alọ́ba. Alẹ́ àrà ọ̀gá ìjà. Wọ́n lè kó Mágàjí Alíà. Gbogbo aláìwá mẹ́ta. Wọ́n lè kó gbogbo aláìwá. Gbogbo àwọn dáhùn ọlọ́run yìí lágbàlẹ̀. Wọ́n máa dúpẹ́ oore. Bẹ́ẹ̀ ṣe fún àwọn máa dúpẹ́ oore. Sẹ́ni lóore ọpẹ́ làádùn o, àwa dúpẹ́ tàwa. Sẹ́ni lóore ọpẹ́ làádùn o, àwa dúpẹ́ tàwa. Bàbá sẹ́ni lóore ọpẹ́ làádùn o, àwa dúpẹ́ tàwa. Àmì Dr. Alhaji Murtala. Ẹlẹ́ka farabalẹ̀. Ẹ farabalẹ̀. Gáṣẹ́ kẹ́mù. Gáṣẹ́ kẹ́mù ti nìyẹn. Gáṣẹ́ kẹ́mù sọ́dọ̀ mi mú bá dọ́wà. Hákàní gáṣẹ́. Wọ́n lè kú bàbá wọn lọ́pẹ́ wà. Gáṣẹ́.
wọ́n lè kú bàbá wa ìmáàmù àgbàjì jára wọ́n lè kú bàbá sọlágbẹ̀rú. ọlọ́run ní kan sọ̀sọ̀ láti bá nẹ́bí. Ọlọ́run tó jòkó síwájú àwọn yìí àwọn ẹ̀sà ní gbogbo wọn. Láàbí àzáàkì. Ẹ̀sà gbogbo ìjọba wájú àwọn yìí ẹjọ́ lọ dásà ní. Ọlọ́run sì ní kẹ́ ẹ máa káàkiri gbogbo àgbáyé àmọ́ gbogbo ẹ̀ gbogbo tẹ́ ẹ káàkiri sí ìgbòrí inú lẹ́yìn náà ní kò sẹ́yìn. Akàlẹ̀ Àbíṣẹ́wò Álímì. Ọlọ́run ọba sì máa fi sọ rẹ̀ sọ yìí o. Àmì Àbákàṣẹ́wò Álímì. Ọlọ́run ò ní gbà yín jẹ́. Àmì Wọ́ngẹ̀rì. Wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ bá wà gbogbo ẹ̀yìn mọ̀ ẹ̀yìn àwọn àjọ àbẹ̀rẹ̀ mú sí. Wọ́n ní ohun tẹ́ bá wà àṣẹ ni. Ọlọ́run sì ní jọ́ bàjẹ́. Àmì Wọ́ngẹ̀rì. Wọ́n lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wó gùn. Àmì ṣe. Wọ́n lẹ́nu iṣẹ́ Ọlọ́run tẹ̀ ń jẹ́ Ọlọ́run ó jẹ́ kó gùn. Àmì ṣe. Wọ́n lá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n lá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní ká dùn lẹ́ẹ̀kẹta. Alhamdulillahi Rabbi. Wọ́n ní ìmáàmù tuntun. Wọ́n ní gbogbo ń tààrò gbáàsì ọ̀sàrè tó wáyé dé àwọn gbogbo ẹ̀ náà dúpẹ́ fọlọ́. Wọ́n ní pé torí pé díẹ̀. Wọ́n nígbà tó lọ ń jogún ẹ̀yẹ yìí fáwọn nítawọn kan sọ fọlọ́ ni pé kọ́ dẹ́kun já nífẹ̀ẹ́ ara wa Ọlọ́run fífi ara wa sí wa lẹ́mìí. Wọ́n ní náà ní sẹ́yìn o. Wọ́n ní ìfẹ́ o. Ó ti bẹ̀rẹ̀ sísẹ́ lọ́fà tàbí gbogbo ìjọ̀mọ́ ìmú ti gbogbo àwa yìí. Wọ́n lọ àdúgbò ẹ̀dọ̀ lọ. Wọ́n lọ sàlàyé fún ìmáàmù wípé máa àjọsìn rí yìí. Wọ́n lọ sàlàyé fún ìmáàmù àgbà wípé àgbà. Wọ́n ní ọ̀tọ̀ lọ́mọ kékeré ọ̀tọ̀ làgbà. Wọ́n lẹ́yìn àgbàlagbà ẹ̀yin náà lè tọ́jú iwájú. Wọ́n ní gbogbo àwa táwa bá wọn máa gbà wá lónìí. Gbogbo ilẹ̀ nítumọ̀. Wọ́n láwọn ní àsìkò kù díẹ̀. Wọ́n ń bẹ bá ti fẹ́ ọba sì yá ẹ̀rì. Wọ́n lẹ́rì. Wọ́n láwọn dúpẹ́. Wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu. Bàbá wa mú kí bàbá wa láti ṣe lọ. Ẹ wà mú ìmọ̀ràn àgbà. Wọ́n tẹ̀lé bàbá wa náà gbó yín. Wọ́n lọ sọ́dọ̀ àwọn ìyókù. Wọ́n lọ kí wọn. Ìyá máa ṣe bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ láti ṣe wọ́n lọ kí wọ́n pé mo wá kí kó tó ní báwọn náà wá mo wá kí bàbá wa kí gbogbo ìgbà.
Langsung enggak? Enggak. Allah. Síwájú ká tó dọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà òun náà ni bàbá wa Malam Yorùbá Ndoma. Torí pé àwọn Yorùbá wọ́n ní òǹbí ni kò tó òǹwo ni. Oríire yìí Ọlọ́run ni ó ṣe dédé yín látara àníyàn dáadáa orí àwọn ọmọ ọlọ́mọ lẹ́ ń tún ṣe. Ọlọ́run wá gbélé yìí gba wájú ọ̀dọ̀ yín gangan. Oyè tí Olúwa fún yín jẹ́ ń lu yìí ẹnìkan ò débẹ̀ rí, ẹnìkan ò jẹ́rú ẹ̀ rí. Ọmọ Ìlọrin ò tún wá jẹ́ chief imam Àbújá rí. Ẹ̀yin náà lọ́lọ́run ṣe fún. Àṣẹ àti federal àti state abẹ́ yín ló wà. Malam Yorùbá Ndoma, wallahi congratulations to you sir. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yìí kún fún wa. Ọlọ́run ti tóbi Ọlọ́run lágbára ẹ̀. Àwọn afọlábìbáńkà àwọn tábí yìí pé Ọlọ́run. Bàbá wa, ọlọ́lá wa, aṣíwájú wa, àáfàá wa, àtẹni tó dálé kéwúlẹ̀ yìí, àtẹni tí ò nílé kéwúlẹ̀ yìí, àtẹni tó ní sáwíà ńlẹ̀ yìí, àtẹni tó ní jàmá ńlẹ̀ yìí. Bàbá ní ta ni nàmbà 1 wa alákọ̀ọ́kọ́ wa àwọn rèé. Kódà gbogbo àwọn ọmọ Ìlọrin tá à ń bẹ lẹ́yìn odi. Sẹ̀bílù Nàjáàtì ò sí lábẹ́ ẹnìkankan abẹ́ bàbá ìmáàmù ló wà. Kò sí nǹkan tá a ní tọrọ fún yín ju wípé ọmọ kékeré lọ́lọ́run fi ní ẹ jẹ́. Ọlọ́run jẹ́ fàgbára lò ó. Bàbá wa ìmáàmù tàná rahimahullah ètò ìdàrú mọ́ wọn lọ́wọ́. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú iyì wọ́n sì parí ẹ̀ pẹ̀lú iyì. Bàbá yìí náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú iyì báyìí. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ti lo 200 years ayọ̀ǹda yín. Bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ ṣe á bí dáadáa. Látẹnu bàbá wa Malam Yorùbá Ndoma.
wọ́n fi àṣẹ sẹ́nu bàbá wọn oníkan Suratul Fatiha náà ni gbogbo wa mo fẹ́ káàkà tí ó máa jẹ́ àdúrà fún bàbá wa ìmáàmù ẹ kì í jímọ̀ fún wa pẹ́ ẹ kì í jí méjèèjì fún wa pẹ́ ẹ ṣíwájú wa pẹ́ ọlá títóbi Ọlọ́run gbogbo ètò tí ó wà ń lù lọrin tó já sí pé kò ní ṣe é ṣe àfitẹ́ ẹ̀ bá débẹ̀ gbogbo ètò náà ẹ ní jókòó múlé kẹ́ máa pàṣẹ yìí ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run Suratul Fatiha dákun gbogbo wa mo fẹ́ ká jọ kà á lápapọ̀ Al-Fatiha. Òde ló dì mọ́lẹ̀ òde ló dì mọ́lẹ̀ gbogbo ayé ló wà lókùnkùn òde ló dì mọ́ ẹ bá ń wí. Àwọn bàbá wa ìmáàmù dàkọ́kọ́ tó jẹ ká mọ̀ wọ́n lò ọ̀dà ọ̀yẹ̀jú ó dùn. Ìmáàmù ẹlẹ́ẹ̀kejì wọ́n lò ọ̀dà ó dùn ọ̀sẹ̀kù ìkẹta ìkẹrin ìkarùn-ún lájáka ní bàbókò ní sẹ́niọ́kì wọ́n lò ìndùn ìndẹ nígbà odori bàbá wa ìmáàmù àgbà wọ́n tún wá pa ojú kéwúdà wọ́n tún wá ká oyin sí ó tún wá dùn ó ní gbọ́ngbọ́nú ó tún wá lóyin bí wọ́n ti rí ilò tó dùn ní náà tó ní wà yí ọlọ́mọ́sà bá wa gbé a máa bá ìmáàmù wa lójòkó yìí eléyìí tí mo bá lára yín lónìí dùn mọ́ mi púpọ̀ kò sí dáàmà pánlé lára gbogbo yín bí ẹ bá wò yín yọ jẹ̀bi Ọlọ́run lára yín Ọlọ́run kù dáàmà rí lára gbogbo yín gbogbo tí ń jẹ́ ìdílé ìmáàmù kọ̀ọ̀kan ẹ̀tọ́ wa ní ká máa fún wọn ní ọ̀wọ̀ wọn ọ̀wọ̀ yìí lọ tán ni gbogbo nǹkan fi bàjẹ́ eléyìí tẹ́ ṣe yìí àpẹẹrẹ ìjẹni Ọlọ́run lè ṣe fún wa yìí àárín pẹ̀lú ọba tó ní yín ò ní dàrú àárín pẹ̀lú ọba tó ní yín ò ní dàrú ọlá Al-Qur'anil Karim ìdùnnú ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run sábà sàlékún rẹ̀ fún yín wá wọlá. adúpẹ́ fọ́ba wa Ìlọrin ẹ bá wí pé adúpẹ́ fọ́ba wa Ìlọrin lórí oore tá a ṣe fún Dàsúkì ìkẹ́ tó pọ̀ fún Màmú Bàṣírù ẹ̀mí gígùn fún Bàṣírù tó dé. adúpẹ́ fọ́ba wa Ìlọrin lórí oore tá a ṣe fún Dàsúkì ìkẹ́ tó pọ̀ fún Màmú Bàṣírù ẹ̀mí gígùn fún Bàṣírù tó dé. lórí oore tó ṣe fún Dàsúkì ìkẹ́ tó pọ̀ fún Màmú Bàṣírù ẹ̀mí gígùn fún Bàṣírù tó dé. ọba wa Ìlọrin lórí oore tó ṣe fún Dàsúkì ìkẹ́ tó pọ̀ fún Màmú Bàṣírù ẹ̀mí gígùn fún Bàṣírù tó dé. adúpẹ́ fọ́ba wa Ìlọrin adúpẹ́ fọ́ba wa Ìlọrin adúpẹ́ fọ́ba wa Ìlọrin lórí oore tó ṣe fún Dàsúkì lórí oore tó ṣe fún Dàsúkì ìkẹ́ tó pọ̀ fún Màmú Bàṣírù ẹ̀mí gígùn fún Bàṣírù tó dé. Ẹja ṣe ṣéwù nígbà mẹ́ta. Àfáà wa aláàyájà ìṣẹ́jú kan ká tó máa lọ ní ìṣẹ́jú kan.